Professor Wole Soyinka ní gbájúẹ̀ ní àwọn Peter Obi fẹ́ ṣe o ẹgbọ́n ṣètò òótọ́ ni wọ́n ní gbogbo kùrùkẹ́rẹ́ lọ sí kóòtù máa bọ̀ gbogbo ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní gbájúẹ̀ ni o ipa àwọn fúnra wọn mọ̀ pé ipò kẹta ni wọ́n ṣe wọ́n ní Labour Party mọ̀ àwọn kan ní ṣé Professor àgbà Soyinka ti wá di INEC ni àbí kóòtù tó fi mọ̀ dájú wípé ipò kẹta ni Peter Obi ṣe nínú ètò ìdìbò tó lọ láìpẹ́ yìí báwo ló ṣe jẹ́ mò ń bọ̀. Welcome to DIGINAIJA, where we bring you the latest stories. Remember to like, share, and follow us. According to Soyinka, Obi, that's Peter Obi, did not win that election. According to him, he said he was monitoring. He was in a monitoring organization. I was in a monitoring organization. I can say categorically that Peter Obi's party came third, not even second, and the leadership knew it. I could say categorically that Peter Obi's party came third, not even second. And that the leadership knew it. Well, they wanted to do what we call in Yoruba, gbajue. That is, you have force of arms. You also have force of lies. And it was gearing up towards violence. They were going to send some of the hardliners, were going to send crowds, young people into the streets to demonstrate. I'm always ready to be among such demonstrators, but only on the banner of truth, not of lies, not of deceit. Peter Obi achieved something remarkable there, that he broke that mold. Yes, however, he did not win the election. But they want to do what we call in Yoruba, gbajúẹ̀, that is force of lies. Kí ló dé tí alàgbà Wole Soyinka fi sọ ohun tí wọ́n sọ jáde yìí? Ó ní láti jẹ́ wípé wọ́n mọ̀ nípa bí ìdìbò yẹn ṣe lọ láti ìlú kọ̀ọ̀kan, stéètì kọ̀ọ̀kan. Nǹkan táwọn èèyàn sọ rèé. Wọ́n ní ṣé wọ́n mọ bí gbogbo ìdìbò yẹn ṣe lọ, gbogbo ibi tí àwọn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ lórí ètò ìdìbò yìí, wípé báwo ni wọ́n ṣe wá mọ̀ dájúdájú wípé Peter Obi wípé ipò kẹta ló ṣe. Be seen to say categorically that someone didn't win an election if the person cannot show proof of what he asserts. It is on Prof to show us why his assertion is true. Was he in the 36 states monitoring the elections, or his agencies were, or a report affirmed so? Well, Lawrence also wrote, why does Wole Soyinka feel so comfortable saying terrible things against Peter Obi? He claims Peter Obi was mobilizing youth for protest, while in truth, Peter Obi was the one telling the youth to keep away from protest. The youth are blaming Peter Obi for not allowing them protest. Wole Soyinka is saying Peter Obi was mobilizing the youth to protest. Professor Soyinka sọ pé àwọn wà nínú monitoring team, àwọn tó ń ṣe àbójútó gbogbo bí ètò ìdìbò yẹn lọ. Àmọ́ gbogbo alámọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Báwo la ṣe wá mọ̀ dájúdájú pé monitoring team tán láwọn wà yìí ojú wọn kálé, ojú wọn ká oko pẹ̀lú ìdìbò tó lọ. Láìpẹ́ èèyàn kan tiẹ̀ ń sọ, ó ní I'm really shocked to see Wole Soyinka turning back to saying Peter Obi is gbajúẹ̀. Ẹyẹni yìí ó ń sọ̀rọ̀ látàrí ohun tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Àti rí àwọn àwòrán kan nígbà tí Peter Obi lọ sọ́dọ̀ Professor Wole Soyinka, tí Professor Wole Soyinka ṣe fi inú dídùn hàn pé àti rí ẹlẹ́jẹ̀ tuntun tó máa gorí àléfà tó tiẹ̀ yàtọ̀, like we are going to be having somebody who is like a third force yàtọ̀ sí gbogbo àwọn tó ti ń wà ní ipò ààrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹni wọ́n sọ pé báwo ló ṣe wá rí báyìí pé ó yà wọ́n lẹ́nu o pé òun tún wá rí alàgbà Wole Soyinka tí wọ́n wá ń kọ̀yìn sí Peter Obi tí wọ́n sọ wípé àtòun àti pátì ẹ̀ wípé gbájúẹ̀ ní gbogbo èyí tí wọ́n ń ṣe, tí wọ́n ń lọ sókè, tí wọ́n ń lọ sódò. Ìbéèrè táwọn èèyàn wá ń béèrè ni pé a jẹ́ pé tí Professor Soyinka bá ń sọ wípé gbájúẹ̀ làwọn Peter Obi fẹ́ ṣe, a jẹ́ pé ètò ìdìbò tó gbé ààrẹ wa wọlé, a jẹ́ pé
ó ṣe ìtẹ́wọ́gbà ní Nàìjíríà. Ẹ gbọ́, kí lẹ̀yin rò nípa èyí? Ǹjẹ́ ẹ rò pé ètò ìdìbò yìí ṣe ìtẹ́wọ́gbà? Tá a bá fẹ́ wo bí wọ́n ṣe ń ṣe ètò ìdìbò káàkiri àwọn ìlú ńláńlá káàkiri àgbáyé. Ìbéèrè kan tí ó tún wá sí ni lọ́kàn ni pé pẹ̀lú gbogbo owó rẹpẹtẹ, owó ribiribi tí wọ́n ná lórí electronic system tí wọ́n lò, BVAS àti gbogbo ẹ̀ tí wọ́n lò fún election, kò sẹ́ni tó sọ̀rọ̀ nípa INEC chairman. Àti pé a gbọ́dọ̀ béèrè náà lọ́wọ́ INEC chairman kí ni èrò wọn sí ohun tí alàgbà Soyinka sọ yìí. Ǹjẹ́ wọ́n gbàgbọ́ nínú ohun tó sọ yìí àbí báwo? Àwọn kan tún jẹ́ kó yé wa wípé court of law ló máa ṣàlàyé gbogbo bí gbogbo ẹ̀ ṣe jẹ́. Nígbà tọ́rọ̀ dẹ̀ ti di ọ̀rọ̀ tribunal báyìí, tí a ti rí ohun tó ṣẹlẹ̀ ní judgment day, tó sì jẹ́ pé wọ́n ti appeal sí Supreme Court, that Supreme Court will give the final say, that it is not in the place of Professor Soyinka to say that Peter Obi came third and all of that, since the case is in court already. Àmọ́ àwọn kan sọ pé well, it's just an opinion, that Professor Wole Soyinka is giving an opinion, and that's not a big deal. Everybody has a right to their opinion. Àmọ́ àwọn èèyàn kan wá ń sọ pé nígbà tó bá jẹ́ pé wọ́n ń perú nǹkan báyẹn ní opinion, pé àwọn gan ti ń ṣojú méjì, pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n sọ, nígbà tó tún wá di àsìkò yìí ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n tún wá ń sọ. Ẹ gbọ́, báwo ló ṣe jẹ́? Kí lẹ̀yin rò nípa ohun tó ń lọ yìí àti ohun tí Professor Wole Soyinka tí wọ́n sọ? Gbogbo wa la mọ̀ pé Professor Wole Soyinka èèyàn ńlá ni wọ́n nínú àwọn ọ̀kàwé, àwọn ọ̀mọ̀wé àgbà tó ti káàkiri ọ̀pọ̀lọpọ̀ ìlú káàkiri àgbáńlá ayé ni wọ́n. Irú wọn tó bá dẹ̀ sọ̀rọ̀, ó yẹ kẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ọgbọ́n ni, ọ̀rọ̀ ìmọ̀ ńlá ni wọ́n ń sọ. Àmọ́ látàrí èyí tó ń sọ yìí, àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí í gbémú sókè pé ọ̀rọ̀ yìí lágbára díẹ̀ o, tí ẹ tún wá sọ pé Peter Obi ló ṣe ipò kẹta pẹ̀lú gbogbo kùrùkẹrẹ àwọn obedient tó lọ káàkiri tá a rí. Ẹ gbọ́, báwo ló ṣe jẹ́? Kí ni INEC lè sọ sọ́rọ̀ yìí? Àti pé gbogbo ìdájọ́ yìí ó wà lọ́wọ́ Supreme Court. Kí ni gbogbo ìròyìn nípa ohun tó ń lọ yìí? Àwọn kan ti ń béèrè, wọ́n ní ìgbà wo ni bàbá wa di INEC àbí tí wọ́n di kóòtù tó fi jẹ́ pé wọ́n sọ wípé Peter Obi àti Labour Party ló ṣe ipò kẹta. Wípé ṣe jẹ́ ká dúró di ìgbà tí Supreme Court máa gbé ìdájọ́ wọn jáde pé tó àwọn ti yànnàná gbogbo ẹ̀, àwọn ti rí gbogbo bó ṣe rí, àwọn ti gba investigation lọ́tùn lósì, àwọn ti rí evidence lọ́tùn lósì, ohun tó já sí leléyìí wípé ẹni báyìí ló ṣe pò kíní, ẹni báyìí ló ṣe pò kejì, ẹni báyìí ló ṣe pò kẹta. Drop your comments in the comment section. Remember to like, share and follow us. Thank you so much for watching. This is DIGINAIJA. Bye for now.